Ikú tó pa Mohbad yìí káni lára, gbogbo ènìyàn ló jọ lójú. Darúgbó tomidan ló ń pariwo kí ló ṣe. Ta ń dọ́mọ ẹyẹ lóró tí ọ̀jẹ̀ ọ́ dàgbà, ta lèèyàn tó pa Mohbad. Awuyewuye lóríṣiríṣi là ń gbọ́ o lórí ikú tó pa Ọládìméjì ìlérí olúwa lọ́ba tí gbogbo ayé ń pè ní Mohbad, ọ̀dọ́mọdé olórin tó kú. Àwọn èèyàn kan wí pé ikú tó pa Mohbad Naira Marley ni kí wọ́n bí, bẹ́ẹ̀ làwọn kan wí pé ọwọ́ Naira Marley ò sí ń bẹ̀. Ohun tá a tún gbọ́ ni pé Erinfọlámi Samson Balógun tí ń jẹ́ Sam Larry ó fòrú ẹ̀mí ẹ̀ kó tó di pé ó kú. Mohbad fúnra ara rẹ̀ gan sọ wípé Sam Larry ó wá gbéjà bá òun níbi tó gbé ti ń yaṣẹ́ orin. Òun àti Zlatan ló ń yaṣẹ́ orin ọ̀hún lọ́wọ́lọ́wọ́ tí Sam Larry dé tìjàtìjà. Sam Larry àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n ní wọ́n lu Mohbad àlùfẹ́ ẹ̀ kú. Ọpẹ́lọpẹ́ Zlatan tí ó gbà kí wọ́n pa. Ọjọ́ yẹn gan ni Mohbad bá ti gbọ̀run lọ kó tó di pé ó ṣẹ̀ṣẹ̀ wá kú, àmọ́ ikú tó pa gan la àti ìmọ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ló mú kí Mohbad kọ ẹ̀sùn ránṣẹ́ síjọba. Ó kọ pẹtíṣàn ránṣẹ́ sáwọn ọlọ́pàá pé Sam Larry fẹ́ pa òun. Ìyàlẹ́nu ló wá jẹ́ pé láti ìgbà yẹn tó ti kọ pẹtíṣàn síjọba, ọlọ́pàá ò rí kankan ṣe sí. Ìgbà tó wá kú tán wọ́n wá ń lọ wọ́n ń bọ̀ bí ìlẹ̀kẹ̀. Ẹwà tìgbà tọ́mọ ọlọ́mọ ti ń pariwo báwọn Malians ọ̀jẹ́ kóhùn orí mú mi lẹ́yìn tó fi Malians record sílẹ̀ kóhùn ò ṣe mọ́ lágbo wọn. Àtìgbà yẹn ni wọ́n ti ní kò ní balẹ̀ ọkàn mọ́ rárá, tí ń fojoojúmọ́ wọ depression. Kí ló wá dé tí wọ́n ń dààmú ẹ̀ ṣáṣáṣá kó tó di pé ó kú? Àwọn èèyàn kan pé nítorí pé kò láápọn ni wọ́n ní ó tutù bí àdàbà ni wọ́n ṣe ń fún ní wàhálà tó sì mọ́wọ́ lẹ́rán. Ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi ni pọ̀rẹ́ wa tí ń pera rẹ̀ níwèrè olórin ó mọ tí ń ṣe. Ojú lásán ò ṣe é gbọmọ lọ́wọ́ èkùrọ́, ẹni tó bá fẹ́ kán ludù ọmọ wẹ̀. Gbogbo ìgbà tẹ́nikẹ́ni bá ń dààmú Zazu kí á yóò ti ké gbàjarè kì í dákẹ́. Ọ̀pọ̀ èèyàn á tún ní ó tún ti gbé wèrè rẹ̀ dé. Wàhálà wàhálà wàhálà. Mo fẹ́ kó yé eyín, kò sẹ́ni tó lè gún Portable ní kẹ́sẹ́ bí ẹṣin. Kọ́mọ lálọ́mú mọ́ pariwo rẹ̀ fáráyé. Yóò ti fọ̀rọ̀ rẹ̀ ṣe kàkà kéku mọ́ jẹ ṣèṣe, a fi ṣàwàdànù sígbó. Ìtàkùn tó bá ní kẹrin Portable ó mọ́ gòkè àlọ́ tó ń tẹ̀rín ọmọ lálọ́mí níjìjọ́ ń lọ. Ìbá ṣe pé Mohbad mọ̀ ni kó fojoojúmọ́ mọ́ pariwo ọ̀tá ẹ̀. Àwọn kan ní ikú tó pa Mohbad ìyàwó ẹ̀ mọ̀ sí. Àwọn kan tún ní àwọn òbí ẹ̀ ló ṣàṣùpara tí kú fi pa. Ọwọ́ ajá wọn kì í ṣàwọn, ó yé Olúwa. Ohun tó ṣe kókó ni pé gbogbo àwọn tí Mohbad ti dárúkọ wípé wọ́n fi kú wá òun kiri ní káwọn ọlọ́pàá kí wọ́n lọ yẹ̀ wọ́n wò. Ẹ ṣèwádìí Sam Larry àtàwọn Malians gbogbo. Ẹ béèrè lọ́wọ́ wọn pé kí ló fi ṣe wọ́n tí wọ́n fi lọ bá a jà níbi tó gbé ti ń yaṣẹ́ orin rẹ̀ jẹ́ẹ́jẹ́. Kí ni Mohbad ṣe fún wọn? Èmi ò pa wọn ló pa o, àmọ́ kí ló dé tí wọ́n fi fòrú ẹ̀mí ẹ̀? Bí kú ara rẹ̀ ló kú béèyàn ló pa, Olúwa ló yé o. Àṣegbé kan ò sí láyé. Gbogbo ẹni tó bá tafà sókè yìí dóborí kó mọ̀ rántí pé Ọlọ́run ẹ̀san ń bẹ. Mohbad mọ̀ gbọ́rùn sọ̀run re. Gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú ikú tó pa ọ́ ni wọ́n ṣẹ̀sín gbẹ̀yìn ọ̀rọ̀. A kì í mọ̀, wọ́n lè mọ bí lérè wípé ta ló ń kọrin ewì látẹ̀ẹ̀kan. Èmi gangan lòkìkí ọlọ́rọ̀ bí ìjì.